ọba lọ́la mi ò ní kọrin tẹ́ o mi ò ní pèdè kọyìn sáwọn ní tèmi tó ráyé ń fóun Saheed lẹ́nu mi àwọn kan fẹ́ mi torí pé mo mọ̀ nǹkan àwọn kan wò mí bóyá mi àsìkò bóyá máa sọrin kan níwájú Òṣùpá wọn ló ń gbé mi lérí tó ń pè mí lọ́ba lọ́la wọn ní tó bá ti sìnkọ́ níwájú Òṣùpá bínú ọ̀la kìyà bínú Ìgbòho Sunday bàbá bínú wọn ní kò sọ̀rọ̀ mọ́ òwò ẹnìyẹn o àmọ́ wọn máa ń pé composition mi ò mọ̀ pé composition mi kì í ṣe ti gbé ara o lára òun kí wọlé gbé kọ́pá àlùyọ sá lórúkọ rẹ̀ ń jẹ́ bàtà mi tí mo lò kòró líle débi pọ̀ máa fàyà àgbo mi tí ń kàn táwọn èso yájú rí abẹ̀bẹ̀ fẹ́ra lórí mi jẹ́ fàgbà o ó jábẹ̀ fẹ̀lẹ̀ fọ́mọ tó bá sọ yájú àkìtàn ní mi gbogbo ẹ̀gbin lè mí gbà ṣùgbọ́n tẹ bá tọ́ka nírú òòlè òyàn jẹ torí ó tọrọ kò ní ká má sòun ẹ̀wò tá a bá ṣeré nípa àyò ọlọ́pọ́n àwọn èrò kọjá wọn máa kọ́ta kó pè ọ̀tá máa jẹ́ òpin onífọ̀hún láéláé kí ní bolo fílẹ̀ sílẹ̀ òdìdánbolo olórin náà tó bá lè sọ ikó wá lẹ́ẹ̀mejì láláì ní kọsẹ̀ àwọn ìró olórin yẹn ló lè bá dàgòdòrin torí ọ̀rọ̀ kan lọ níta níṣẹ́ yìí o ọ̀rọ̀ kan lọ níta níṣẹ́ yìí jẹ́ ti gbọ́ sẹ́rù ẹ̀ ní wáyé sá ẹ̀yìn elétí inú tọrọ tètè máa ń yé wọn lọ bá lọ́la táwọn èèyàn mọ̀ sí ń dirí sí òní yájú sọ́ba dára bí ṣeṣe ń gbà kan toró náà làbí ń wé nínú orin lóòótọ́ ẹ lè fi mí wé wọn lágbólé odùn nínú orin ìwà kan náà kọ́ ló máa wà lọ́wọ́ wa mo bí wa nílé kan náà sẹ́mọ̀ pé ẹ odùn sọ èmi ò ní tagbá mọ́lẹ̀ nílẹ̀ èmi àkànbí èmi ò ní tagbá mọ́lẹ̀ orí mi ò ní ìjẹ́ndì tí ọba nítorí pé omi ò ní tán lẹ́yìn ìyẹjà mi ọba lọ́la orin ò ní lẹ́yìn ìyẹjà mi o iná ò ní dilẹ̀ lẹ́yìn ìyá sunsun jẹ́ omi ò ní tán lẹ́yìn ìyẹjà mi omi ò ní tán lẹ́yìn ìyẹjà mi o iná ò ní dilẹ̀ lẹ́yìn ìyá sunsun jẹ́.